àwọn kan ní kí ló dé tí mo fi sọ fún Madam Juliana pé kí wọ́n má bẹ àwọn ìyàwó tí wọ́n ń gbóbò pamọ́ pé ìyàwó ẹlẹ́ẹ̀kejì ní solution rú wọn. Ṣé ẹ rí reason tí mo fi ní kẹ́ ẹ má bẹ̀ wọ́n ni pé ẹ̀bẹ̀ yẹn kò lè work, ẹ̀bẹ̀ yẹn ò lè ṣiṣẹ́. Ẹni téèyàn ṣẹ̀ lèèyàn ń bẹ̀, bẹ́ẹ̀ ni tẹ́ ẹ ṣẹ̀ tẹ́ ẹ rò tẹ́ ń tọ́jú ẹ̀ tẹ́ wà responsible fún tó jẹ́ pé ojúṣe duty tó yẹ kó discharge kò discharge duty yẹn, tẹ́ ẹ bá ń bẹ̀ ó máa sọ yín di dìdìrín ni mà. Ṣé ẹ rí fídíò yín tẹ́ ń rawọ́ ẹ̀bẹ̀ yẹn wọ́n kàn máa fi yín rẹ́rìn ni. Àwọn òbò tó wúlò tó important tó wúlò fún ọpọlọ ọkùnrin méjì ni òbò tó dó ní time tó wù dó àtẹ̀tàn pé kó wá ṣe. Time tọkùnrin fẹ́ dóbò at that time dopamine level ẹ̀ ti high, oxytocin level ẹ̀ gbogbo àwọn hormones rẹ̀ they are at the peak of their secretion. Time tó fi ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹ́ yẹn ẹ dákun ṣe gbàṣàwó yẹn mòórà ẹ̀ ti máa jákú 5%, mòórà yẹn á ti já wálẹ̀ because don't forget that central nervous system ló ń control secretion of gbogbo àwọn hormones wọ̀nyí. And all these things, they are things that will come and go. Emotions don't last. Torí ẹ̀ la ṣe máa ń sọ pé ẹ má base relationship on emotions and feelings. Let it be that that person has interest in your personality, because emotions, feelings and all those things don't last. They will come and go. Time tọkùnrin fi ń bẹ̀ ẹ́ yẹn mọ̀ọ́rá ẹ̀ máa já wálẹ̀ ni. Then àwọn neurotransmitters tó ń gbé gbogbo àwọn hormones yìí tó ń circulate tó ń signal sí gbogbo part of the body yìí, their reaction is faster than you. At that time tó bá yá tí gbogbo secretion yẹn bá tún ti ń gbá reverse padà, the man will naturally start losing interest. Eventually òbò tó ti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ wá dó, òbò yẹn ò lè make sense mọ́, kò lè satisfy purpose nínú ayé ọkùnrin yẹn mọ́. Èyí tó sì pé kó wá ṣe yẹ ọba yìí nísìn tó invite ẹ̀ kó wá ṣe, at that time tó pé yẹn immediately ìní ọpọlọ ẹ̀ ló máa send the brain, ló máa send the signal lọ sí gbogbo sex organ ẹ̀, ó kó ẹ̀ àdìde ni. Blood á rush sí gbogbo àwọn channels, àwọn fast difference, àwọn seminal vesicles, gbogbo àwọn veins tó ń gbé ẹ̀jẹ̀ láti brain lọ sí gbogbo central the sexual part of the body. Ó máa wà excited naturally. Ìyàwó tá a ti fẹ́ tá a ti dáná fún tá a ti sanwó orí ẹ̀ tá a sì ń tọ́jú fún ọkùnrin tó wà responsible, tírú obìnrin bá wá ń gbóbò pamọ́ tó wá ń bẹ̀, ẹ̀bẹ̀ yẹn ò lè ṣiṣẹ́, kò lè, because kò ní change. Bí ò dẹ̀ ṣe change yẹn ẹ̀bẹ̀ yẹn kò lè add any value to even ìwọ ọkùnrin. Òbò tó fẹ́ dó tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀, òbò yẹn ò lè wúlò fọpọlọ ẹ, kò lè work. Nǹkan téèyàn bá ní right sí èèyàn kì í ṣẹ̀ṣẹ̀ ń dí bẹ̀bẹ̀. Dẹ́ fún wọn mi Juliana tán lọ ń rawọ́ ẹ̀bẹ̀, imú làwọn obìnrin yẹn máa yín sí yín. The only thing tó lè reset ọpọlọ ọrú obìnrin yẹn òun ni tó bá níyàwó, yẹn bá fẹ́ yàwó lé, ìgbà yẹn lá tó mọ̀ pé gbogbo nǹkan ṣẹ̀ ń dídé bí bẹ̀bẹ̀ kò jọra wọn. Ìwọ náà dìndìnrín dínróbó tọkùnrin kan gbé okó tó wá bẹ́ẹ̀ tó níyàwó òun ò kí ń gbà fóun, òun ò dẹ̀ lè fẹ́ yàwó méjì, ẹ kó lọ ọkọ ìyàwó yẹn lẹ̀. Bí ìbá ṣe pé ọlọ́mọ jàgọ̀ ó fẹ́ yàwó sílé ní ṣùlọ́kà kò gbà fún ẹ kó o dóhun, ìwọ tí ò wá fẹ́ sílé ìwọ wá lé olóbò ọ̀fẹ́, ẹ rí wípé wọ́n ti mú yín lẹ́gọ̀, wọ́n ti mú yín ní fúlù. Ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú, ọmọ ìyàwó tiẹ̀ dé mọ́lé, ó mọ̀ wọ́ wá bayé ẹ jẹ́. Kò lè work out. Anything tó bá ti jẹ́ ojúṣe èèyàn téèyàn ò ṣe, tí sì ṣe pé ó rẹ̀ ẹ́, tí ṣe para rí ọ̀yá, tí ṣe pé bó ti ṣiṣẹ́ ó ti rẹ̀ ẹ́ ọlọ́dún méjì ọlọ́dún mẹ́ta. Èèyàn kan ní ẹ kíní kan is not a donkey, is not a kíní kan. Ó rẹ̀ náà fún 9 years, kódò ní 10 years ń bẹ comment section. Tẹ́mi gan fojú ara mi rí physically 9 years, 6 years, 3 years, 4 years tíyàwó ti ń gbé òbò tí ti ń gbé pamọ́. Gbogbo àwọn nǹkan yẹn ìmọ̀ dá wàhálà alẹ́ ni mo ti sọ fún yín pé the real joining tí wọ́n ń sọ yẹn gangan ó ní ìbálòpọ̀ gan ni mọ́ join àwọn èèyàn méjì papọ̀. Sórí ọkùnrin tí ò bá rí òbòdó fún long period of time ẹ̀pọ̀n máa ro wọ́n ni. Ìwọ obìnrin tán wá ń dé ẹ mọ́lé tán wá ń bẹ ẹ̀sùn mọ́lé nítorí pé ìyàwó wọn ò kí ń gbà fún wọn, ayé ẹ lórún. Torí ẹ bá pé wàá ti mọ̀ pé this is an opportunity for you to be able to live your single life, kó o kúrò nínú ìgbésí ayé single life tó ń gbé.
tó o bá gbé òbó lẹ̀ fún ọkùnrin the desire to have you òun ló máa push ẹ̀ tá a fi fẹ́ ẹ but as a matter pé o ti dé immediately tó ti dé náà ló ti ń gbà fún kò ní fẹ́ ẹ mọ́ náà because bó bá fẹ́ ẹ náà kò lè ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ nígbà tí testicles tí bag tí àtọ̀ ń secret sí yẹn tó bá ti kún fún ọkùnrin kò yẹ kó dúró sínú ara wọn àìyẹ kó dúró sínú ara yẹn òun ló fà á tí nature gan fún rẹ̀ máa expel díẹ̀ jáde obìnrin lè dúró bẹ́ẹ̀ ọkùnrin ò lè dúró you understand me àfẹ́ tó bá ti make up mind ẹ̀ bí irú àwọn fada yẹn tàbí tó bá mọ̀ọ́mọ̀ sí ilé ọkàn rẹ̀ and what is their percentage so àìlèdúró wọn yẹn ìní máa fà tí wọ́n fi máa sá wá bẹ́yìn tẹ̀ wá ń ta yẹn ìwọ tán wá sábà ń ta ìwọ ló wà lo ọpọlọ rẹ because tí àtọ̀ bá ti kún sínú bag epididymis tó jẹ́ storage site of àtọ̀ tó bá ti kún ìsídà kọkùnrin yẹn tó bá jẹ́ ọkùnrin tó jẹ́ single tí ò tí níyàwó nature máa expel díẹ̀ jáde ó ní wọ́n máa ń pè ní wọ́n ní wọ́n lálà dream ó ní wet dream tí máa ń jáde yẹn kò gbúdọ̀ stay sára ọkùnrin tó ti níyàwó kò yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa ní constant wet dream because time tí wet dream ṣẹlẹ̀ yẹn ó mì pé cement bag ti kún kò dẹ̀ gbọ́dọ̀ dúró sára bí ìgbà téèyàn bá fẹ́ tọ̀ ni ó máa ní level bí tọ́ọ̀mù tọ̀ mọ́ra dé whereby it will affect your bladder tí cement bag bá kún bẹ́ẹ̀ yẹn ẹpọ̀n máa rorú ọkùnrin yẹn ni kò ní choice ju kó fẹ́ ìyàwó lọ so tó bá dẹ̀ ti mọ̀ wípé ẹni tí ìyá òbó ń jẹ́ ńlé ìwọ ni wọ́n ń fòbó tiẹ̀ ṣe Father Christmas fún ayé ẹ̀ lórún nature máa expel díẹ̀ jáde fún wọn bẹ́ẹ̀ just for them to be okay to be comfortable but nígbà tí nature ò bá expel díẹ̀ out tí ìyàwó wọn dẹ̀ ti gbóbò pamọ́ láti bí ọdún mẹ́ta tó bá dẹ̀ wà tó stay pamọ́ síbẹ̀ ó máa múnú run wọn ó máa mẹ́kùn ro wọn prostate cancer ní mọ́ gbẹ̀yìn irú wọn because rate tí àtọ̀ bá fi ń jáde lára ọkùnrin rate yẹn òun ló máa reduce chances of ọkùnrin yẹn of having prostate cancer because as much as tí bígbà tẹ́ bá ní tap tẹ́ ti tì pa for years tómi ò run láti ibẹ̀ ó ṣeéṣe kó ti rust ó ṣeéṣe kí àwọn bóyá bí àwọn oyin kan ti lọ kọ́lé sínú ẹ̀ ṣe gbogbo ẹ̀ ẹ rí i pé tẹ́ bá ṣí tap tẹ́ ti ṣí ti pẹ́ omi tó máa kọ́kọ́ jáde ń bẹ̀ omi yẹn máa pọ́n ó máa pọ́n because compared to tap tómi jáde constantly tẹ́ ń pọnmi tẹ́ǹtì tí gbogbo àwọn àtọ̀ yẹn bá ti accumulate jọ ó máa ro wọ́n lẹ́pọ̀n ni as much as tẹ́pọ̀n bá ti ń ro wọ́n irú èèyàn bẹ́ẹ̀ yẹn ò jìnnà sí prostate cancer ọkùnrin tó wá níyàwó òun ò gbóbò lẹ̀ fóun mọ́ tí ò dẹ̀ lè fẹ́ yàwó léyàwó yẹn prostate cancer ló máa bá yé ẹ̀jẹ̀ tó bá jó òótọ́ níyàwó ẹ̀ kò gbà fún bí ọdún 7 mẹ́rin 3 méjì oṣù 6 gan ìyàwó tá a ti dáná fún tá a sì ń sanwó orí ẹ̀ tí sì ń gbá bí òrùlé wa tí ò bá lè fẹ́ yàwó mi lè jẹ́ ọmọ gbókó ẹ̀ lọ tó bá dẹ̀ lóhun ò lágbára ìyàwó méjì tó ráwọn kan wá san comment section ẹni tí ò bá lágbára ìyàwó méjì kó dẹ̀ lọ kọ ti lẹ́yìn ẹ lẹ̀ ìwọ mọ̀ wípé tó bá kọ́lẹ̀ á lè fẹ́ yàwó mi ìkan á lè mọ̀ pé kan tóun lágbára nìyẹn kò sẹ́nì kankan tó máa ṣòbò promo gbogbo àwọn ọmọ kéékèèké tẹ́ ń ba ayé wọn jẹ́ ìnísìn gbogbo wọn nísìn ni wọ́n ti ń gbọ́n lórí wọ́n ti ń pé ni wọ́n ti ń ronú pìwàdà because rubbish ni unfortunately ẹni tí wọ́n ń fòbó tiẹ̀ ṣe Father Christmas fún tíyàwó ẹ̀ bá rí ẹ ìyàwó ẹ̀ sì máa pè é ń gbọ́kọ́gbọ́kọ́ ó sì máa pè é lóníṣekúṣe òun gangan dẹ̀ lóníṣekúṣe tó fẹ́ ba ayé ọkọ jẹ́ so kò sí nǹkan tó jọ o kò sóbò ọ̀fẹ́ kankan níbi kankan kálukú ronú pìwàdà kẹpàlẹ òbó yín mọ́ ọkùnrin tí ọba ti lè fi ọkọ lè dó ọ náà dẹ́n fún Mọ́mì Juliana tán lọ ń bẹ̀bẹ̀ ẹ má rawọ́ ẹ̀bẹ̀ sẹ́nì kankan ṣé èèyàn máa ń bẹ̀ èèyàn yàgbẹ́ sán máa ń bẹ̀ gbẹ́ ni ṣé èèyàn máa ń bẹ̀bẹ̀ yàgbẹ́ ni ìgbẹ́ ń gbọ́n èèyàn ó wà comfortable ẹ wá ẹ̀ṣẹ̀ ń bẹ̀ pé kó rèé yà wọ́n ibẹ̀ èèyàn yàgbẹ́ nígbà tí ṣe pé ní tára rí ọ̀yá àbí tó ní understandable logistic kan ọkùnrin tí gbogbo obìnrin àgbáyé bá sọ pé àwọn ò ṣe zìnà àwọn ọkùnrin ò ní lè deny nature ara wọn so owó ò lè wá ya useless person oníṣekúṣe tí wàá máa dóyàn kan tí ò dẹ̀ fẹ́ ẹ sílé kò lè work out ẹ̀bẹ̀ yẹn náà ò dẹ̀ lè ràn the only thing tó lè help rú àwọn tán máa ń ní stubborn heart bẹ́ẹ̀ yẹn ó ní tán bá gba ìyàwó tán bá gborogún unfortunately obìnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo ẹbí ni ó ti rí fín bí ìyàwó mi bá dé kò ní lè lọ bẹ́ẹ̀ ní ọ̀dì ẹbí ọkọ ìkankan nù ò ní lè defend ẹ̀ torí gbogbo wọn ni ó ti mú bú so ẹ má máa ṣẹ́rí nǹkan tó yẹ kéèyàn ṣe tó jẹ́ ojúṣe èèyàn tó yẹ kéèyàn discharge duty èèyàn irú bẹ́ẹ̀ ṣe wà yẹn mà
tẹ́ bá ní counseling section ẹ lè invite wọn, ẹ lè ṣe àwọn akitiyan, ṣùgbọ́n ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ yẹn ò lè work mà. Go and ask other people tó ń ṣerú iṣẹ́ yìí. Wọ́n ń bẹ bẹ́ẹ̀ bá ti ń bẹ̀ wọ́n máa yí ìpè sí ni, wọn ò dẹ̀ lè change. Ẹ lè achieve aim yín. Your aim is pé kàn change kí gbogbo ẹ̀ dáa, kí ilé tó máa ṣe ká máa gbà. Wọ́n ń bẹ̀yàn. Mo ti rẹ́yàn tó ṣe pé ìyá ọkọ ni. Pẹ̀lú ewu orí báyìí ni ó fi wá mọ́ kúnlẹ̀ bẹ̀ ìyàwó ọmọ dákun mọ́ gbà fọ́kọ rẹ̀ ìgbà kan àwo kan for years. Gbogbo ẹ̀gbọ́n ọkọ àbúrò gbogbo yẹn ó ti rí án fẹ́fẹ́. Ìgbà tó kọ́ gbéyàwó dé ńgbà tí ọ̀rọ̀ ìyàwó ṣẹlẹ̀ tó rọ́ lòun ò lè máa ṣe zìnà, òun lè máa ṣe girlfriend káàkiri lẹ̀lẹ̀. Kò lè lọ bẹ́ẹ̀ nìkan kan. Ìyá náà tó lọ wọ mọ́tò bá ń lù ṣe ni ìyá sọ pé ó ti gbàgbé pé wú orí náà fi wá mọ́ dọ̀bálẹ̀ bí òun lé pé kọ́ ọmọ gbà fọ́kọ rẹ̀ kí ló ṣe fún ọ, káwọn ó tún bí ọ, káwọn ó kí ọ, káwọn ó ṣe gbogbo ẹ̀. Ìgbàgbọ́ ọmọbìnrin lẹ́yìn dé àwọn náà ò lè sọ pé kọ́ mọ́ fẹ́ nígbà tó jẹ́ wípé ọmọ tójú rẹ̀ rí lọ́rẹ̀. Ṣé wọ́n lè gbàdúrà gbogbo tó ń fojú ọmọ àwọn rí káwọn ọmọ tiẹ̀ náà rí lára ìyàwó wọn? Bí ṣe máa rí nu ọkùnrin tó bá ti níyàwó òun ò fóun lóbòdò tí kò sì lè fẹ́yàwó léyàwó yẹn, ó ti mọ̀ pé irọ́ ní ń pa mọ́ yàwó lé, irọ́ ní ń pa mọ́ yàléhùn, irọ́ ní ń pa mọ́. Because obìnrin tó ti kóra ńlẹ̀ láti bí ọdún 5 ọdún 9 ọlọ́dún 4 ń bẹ, oní 10 years wà tí ò jẹ́ kó o bóun sùn, tí ò dẹ̀ ṣe pé bóyá medical reasons kan ni. Irú ẹrù wo ni wọ́n ń bọ̀ láti fẹ́yàwó lérú yẹn? Jọ̀ọ́ mo béèrè wò. Kò sí ìtọ́jú ẹ̀bẹ̀ yẹn ò lè ràn. Ẹ lọ kíyèsí ìfún yàtọ̀ sọ́rọ̀ lókólóbó àtòbò yìí gan. Anything tó yẹ kéèyàn ṣe kó ṣe ilẹ̀ ló yẹ kéèyàn gbà tó jẹ́ ojúṣe èèyàn. Tẹ́ ṣẹ̀ṣẹ̀ lọ ń bẹ̀ kò lè torí ẹ̀ gbálẹ̀ yẹn. Nítorí bá ti jẹ́ duty èèyàn téèyàn ò mọ̀ intentionally ṣe. Kò sí nǹkan kan, kò sẹ́bẹ̀ kankan, no amount of ẹ̀bẹ̀ can change that person. Ó kàn máa mú yín ṣeré aṣọ yín di dìdìrín ni. Dìdìrín ló máa sọ yín dì. Tí ọkùnrin tó máa ti palẹ̀ òbò mọ́ fún tí yóò sì lè fẹ́yàwó míì, prostate cancer ló máa parí ọkùnrin yẹn. Prostate cancer ló àbáyé ẹ̀jẹ̀. Ẹ má fún òbò, ẹ má gbẹ́ni kankan, ẹ má gbogbo promo fẹ́ ní kankan mọ́, ẹ má ṣòbò ọ̀fẹ́ fún any of them mọ́. Ẹ má ṣòbò ọ̀fẹ́ mọ́. Ìwọ náà tán wá bá tán sọ fún ẹ pé kinní kan ìyàwó àgbà fún ọ tí ìwọ náà wá tọ́ làálẹ̀ bí làlígà. Jọ̀ọ́ sáàmọ̀ wípé ayé ọ̀tẹ̀ àbàjẹ́. Ó àbàjẹ́ ni because at the end of the day o kì í ṣe ìyàwó tán fẹ́ ní ṣùlọ́kà tán láwọn iṣẹ́ dọ́ńkì tí wọ́n mọ̀ gùn fọ́dún 2, ọdún 3, ọdún 4. Bọ́bá tiẹ̀ wá rẹ̀ fún 9 years. Ọlọ́dún 4 ń bẹ, ọlọ́dún 2 ń bẹ, ọlọ́dún kan olóṣù 6 wà. Lè bẹ àwọn yẹn wọn lè ever gbọ́ tí Jésù ó fi dé. Òbò tẹ́ẹ̀dẹ̀ ń bẹ̀bẹ̀ dógan kò lè serve purpose. Gbogbo àwọn function pé yóò lower blood pressure, yóò mú kí immune system kó strong, yóò ṣe gbá gbogbo àwọn health benefits yẹn. You cannot achieve those health benefits pẹ̀lú òbò tẹ́sẹ̀sẹ̀ bẹ̀bẹ̀ dò. Òbò tó lè fulfill purpose, tó lè fún yín ní health tẹ́lẹ̀ achieve health benefit of òbò dídó inú òbò tẹ́ẹ̀dó nígbà tó wù yín ṣe àtẹ̀tán pé ìwà ṣe. Ṣùgbọ́n ètò ọ̀sẹ̀sẹ̀ ń fọlọ́mbà náà bí tó ń fi Jésù bẹ̀ mọ̀ mọ́ o lè gbígbẹ̀yàn bá kàn rẹ̀ láàánú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So ẹ má bẹ̀ anybody mọ́. Ẹni ẹ bá ṣẹ̀ ẹ bẹ̀ ẹ wá lábàgà alágbàbẹ̀ kan bá ń bẹ̀ tẹ́ ẹ bá ṣẹ̀ èèyàn. Bẹ́ẹ̀ ni èèyàn lè apologize béèyàn bẹ́ẹ̀ ni tó ọ̀sẹ̀ tó rò tó sì ń tọ́jú ẹ̀ tó wà responsible tó wúlò tó ṣe pá bí òrùlé ẹni ń gbé oúnjẹ ẹni ń jẹ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ kó o tó dò kò lè ṣe ń jí o. Ó máa mú ẹ ṣeré ni live and direct. Ó máa mú ẹ ṣeré ni house ready panty. Ó máa rí ẹfín sí ni because àrífín tó tóbi jù gbàǹgbà tóbìnrin lè ṣe fọ́kùnrin ó ní kó palẹ̀ òbò mọ́ fọ́kùnrin tó sanwó orí ẹ̀. Yóò mọ rí ọfín yóò rẹ̀ bí ẹfín gbogbo èèyàn ló máa rí fín. Sọ̀rọ̀ mi ti ń yí ọ báyìí ní ìsìn kò sí ẹ̀bẹ̀ kankan. Ìyàwó òun ní máa ẹ̀pùrú ọ̀wọ́n tíyàwó bá dé ìgbà yẹn náà tó máa wake up to their responsibility. In case tẹ́ bá fẹ́ bú mi ẹ go ahead lórí kọ́mẹ́ǹtì kan ń gba 1 cent. So tó bá ti drop kọ́mẹ́ǹtì tí ọ̀dà yóò ti hẹ́ẹ̀nì fún mi kó tó di wípé mo block ẹ sọnù. So I will leave the comment section open. Ẹ bá fẹ́ bú mi kẹ́ ẹ bú mi mi ò ní problem. It's a plus for me. So both lovers and haters should drop comments. Ṣùgbọ́n ìyàwó tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ ń bẹ̀ ìwọ náà tán ń bẹ̀ tẹ́lẹ̀ tán wà bẹ́ ọ̀mọ́. Rí wípé nǹkan ti fẹ́ mọ́ sí ọ, nǹkan ti ń sí ọ̀nù. Nǹkan tó omi kan ti fẹ́ tẹ̀yìn bọ̀gbín lẹ́nu ẹ. Omi kan ti fẹ́ tẹ̀yìn bọ̀gbín ẹ lẹ́nu ìwọ tí wọ́n ń bẹ̀ tẹ́lẹ̀ kó tó gbogbo lẹ̀ tí wọ́n wà bí ọmọ tán pọ́ tí tòbòtòbò ẹ. Rí wípé nǹkan ti ń kí ẹsẹ̀ rà gùn.
Landness Homes and Properties ẹ má jẹ́ àgbàgbé gbogbo àwa tá a ti kàn sí wọn gbogbo pátápátá ni mò ń rí mẹ́sẹ̀jì wa lórí WhatsApp bet ká kàn sí wọn yẹn nìkan kọ́ ni kókó tá a bá fẹ́ ralẹ̀ tó fọkàn balẹ̀ ẹja go ahead àwa tá a bá ti nílẹ̀ nílé ẹja rà fáwọn ọmọ wa torí ọjọ́ iwájú ẹjọ́ nítorí Ọlọ́run a nílẹ̀ ní Lagos Island a nílẹ̀ ní Ìkòròdú níbi area Ìmọ̀ta yẹn very close to Caleb University ilẹ̀ wà ń bẹ ilẹ̀ tó fi ní lọ́kàn balẹ̀ tí kì í ṣe ilẹ̀ jìbìtì òun la máa rà nílé iṣẹ́ Landness Homes and Properties ilẹ̀ wà náà ní Ọ̀jọ́ Arúlógún ní Ìbàdàn anílẹ̀ ní Murayo extension Murayo resident extension káàkiri ẹja díẹ̀ mú wọn adẹ̀lé wá bẹ́mi náà nínú WhatsApp ẹ má jẹ́ kí á gbàgbé gbogbo owó tá à ń kó pamọ́ kódà ẹ bá lọ bá àwọn realtor àwọn tó ń jẹ́ real estate managers wọ́n á sọ fún wa pé káralẹ̀ pamọ́ káralẹ̀ ó wà lára àwọn investment àkókò yìí tí máa ń sọ̀yàn dolówó lọ́jọ́ iwájú. Landness Homes and Properties ni mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà ibẹ̀ láti lè ralẹ̀ tó fọkàn balẹ̀ 09066989877 09066989877 iléeṣẹ́ Landness Homes and Properties ibẹ̀ là ń pè ìwọ tó bá fẹ́ bú mi kó bú mi ní problem so èní ni Friday 3 p.m. Nigerian time a máa ṣe Friday chat wa. God bless you all. Bye bye. Love you.